So, ǹjẹ́ àtúnkìrà wa káàbọ̀ lójúlẹ̀ṣẹ̀ Radio Sport FM 91.9 ní òwúrọ̀ yìí gẹ́gẹ́ bí ojúṣe wa lójúlẹ̀ṣẹ̀ yìí ohun tí mo ń dùn mọ́ wa náà ni wípé ká ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ fẹ́yìn tí ẹ máa ń gbádùn wa lójúlẹ̀ṣẹ̀ yìí àsìkò tá a wà yìí àsìkò Lailatul kọdiri la wà yìí a sì ti ní àwọn bàbá wa níkàlẹ̀ bàbá àdùnnú bàbá olóríire tó jẹ́ kó wọ́n ti wà níkàlẹ̀ pẹ̀lú wa àlejò ni wọ́n láti ìlú sokode sí ìlú lomembi ẹ rí pé ọjọ́ àkọ́kọ́ nú ti Lailatul kọdiri yìí oore ńlá gbàǹkọ̀gbì la mú wá fún yín wọ́n sì ní àdúrà tí àlejò bá ṣe fún yàn wọ́n ní kò sí tàbí ṣùgbọ́n nínú ẹ̀ àdúrà náà yọ gbà ní la fi ní pé ká jẹ́ àǹfààní àwọn bàbá wa níjọ́ àkọ́kọ́ ti Lailatul kọdiri yìí a ti jẹ àǹfààní tààjú tà lọ àǹfààní ẹlẹ́ẹ̀kejì ní fáwọn tí máa ń náǹfààní tí ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ yìí o báwo ni ṣèlú abọ́ mọ́ wa lọ́wọ́ àfi kájọ náǹfààní kájọ gbọ́ ohun tá a mú wá ní òwúrọ̀ yìí a máa fàṣukù yìí kí bàbá wa Alhaji Sheik Nasirouminallah Mayọwa láti ìlú sokode káàbọ̀ sí ojúlẹ̀ṣẹ̀ Radio Sport FM 91.9 ìpè salamu alaikum wa rahmatulahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatulahi wa barakatuhu. tó bàbá wa wọ́n bá wa sọ nípa pé báwo la ṣe jẹ àǹfààní Lailatul kọdiri tèmi àti yín tá a kó sínú ẹ̀ bàbá ò ní fi kan pè kan o olódodo ni wọ́n àti mọ̀ wọ́n látàná àwọn ará sokode àbáwọn tó ń gbé north nílùú sokode wọ́n ṣe gbóhùn bàbá wọn ní kí n gbé ọ̀rọ̀ tó dé lónìí bàbá ẹ mọ́ bẹ̀rù ẹ mọ́ fòyà tẹ̀ bá ń bẹ̀rù Ọlọ́run kújò gbàǹgbèkì náà sókè náà. Eletiọfẹ Eletiọfẹ ẹ má fòyà bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ Ọlọ́run bó bá ṣe rí ẹ láàmọ̀lẹ́ bóyá wà ó. àlùfáà ọ̀rọ̀ ni ẹ má fòyà bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ Ọlọ́run bó bá ṣe rí ẹ láàmọ̀lẹ́ bóyá wà ó. Àlùfáà ọ̀rọ̀ ni ẹ má fòyà bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ Ọlọ́run bó bá ṣe rí ẹ láàmọ̀lẹ́ bóyá wà ó. àlùfáà ọ̀rọ̀ ni kẹ́ ṣe wá sí àtọ́sẹ̀fẹ̀ làwa fẹ́ o kẹ́ ṣe wá sí kẹ́mi ògbọ́n làwa fẹ́ o. Àlùfáà ọ̀rọ̀ ni ẹ má fòyà bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ Ọlọ́run bó bá ṣe rí ẹ láàmọ̀lẹ́ bóyá wà ó. tó bàbá wa Sheik Nasirouminallah Mayọwa láti ìlú sokode wọ́n dẹ̀ má bẹ̀rù ẹ má fòyà tẹ̀ bá ń sọ̀rọ̀ Ọlọ́run bisimilayi bàbá. Alhamdulillahi rabbil alamin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. wa alaikum salam wa rahmatulahi wa barakatuhu. Alhamdulillahi alladhi adana lil islami wal insani. Ashhadu an la ilaha illallah wa la sharika lah. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد sallallahu alayhi wa صلى الله عليه وسلم محمد بن عبد الله اللهم صل وسلم وبارك عليهم وعلى آله وصحبه وسواجه ومؤات المؤمنين حما بعد نعم أدعو بني أدولون alhamdulilayi àtún dá ọpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run alhamdulilayi ọba wo ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀ òun náà ni Ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo ni ọba tí kò ní kú ọba tí kò ní gbó ọba tí kò ní sá òun náà ni ọba tí ọmọ ọbẹ̀ lọ títí gbére Ọlọ́run a dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó ṣe wá ní mùsùlùmí tó jẹ́ pé àwa náà abára wa ń bẹ ni kì í ṣe agbára wa oníká máa jẹ́ mùsùlùmí Ọlọ́run a dúpẹ́ lọ́dọ̀ rẹ̀
ọba iná ló tún wá pa wá láṣẹ pé ká máa ṣe dáadáa láàrin ara wa tó Ọlọ́run dákun Ọlọ́run dáadáa náà Ọlọ́run kó kọ́ wa mọ́ ṣe. Àmín. lẹ́yìn wá gbà náà atimula anbiyayi wal imamu limursalin anabi wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run atọ́lá rẹ̀ Ọlọ́run bá mú bá anabi Muhammad àti àwọn sahaba àwọn alátẹ̀lé anabi ìkárí gbogbo àwọn òkú Islam Ọlọ́run bá wa kẹ́ wọn papọ̀. Àmín. ní láì ní dá ọ̀nà ẹgbẹ́nu ká mọ́ lè dúró ní rònà torí pé ọ̀rọ̀ tí pàápàá jùlọ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ kẹtọ́ jẹ́ òdodo ni torí Ọlọ́run tó dá ayé tó dọ́run ọba òdodo ni. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ òdodo ni. Tírà tọ́lọ́run sọ kalẹ̀ tí í ṣe Al-Qur'an ọ̀rọ̀ òdodo ni. Ìsàn gbogbo ẹni tọ́lọ́run bá ti rán níṣẹ́ àfi kó sọ òdodo bí ó bá sọ òdodo nǹkan tó kẹwàá ń bẹ ni pé àtìyàn yẹn àtọ̀hún ni ó jìyà Ọlọ́run fìyà jẹ wá. Nípa ọ̀rọ̀ tí a kàn fẹ́ mọ́ni bá ní mọ̀jà sí níwọ̀n bá òun náà ni kí ni oore tó wà nínú oṣù Lailatul Qadri òru tí a wà tá a bẹ̀rẹ̀ lénìí èyí tá a kọ́ bí Ọlọ́run sí ni pé Ọlọ́run ọba dákun Ọlọ́run kó fi gbogbo wa ṣe kòńgẹ́ rẹ̀ a sì ṣe àmì tá a bá ṣe níbi ṣẹ́rìtì pẹ̀lú mọ́jẹ̀mú ni torí ẹni ó bá sùn tí ó dìde kò lè so kòńgẹ́ rẹ̀ àmì yẹn òdodo ni àmọ́ àmì ni ó níbi tí ń ṣiṣẹ́ sí o ìzàn Ọlọ́run fúnra ara rẹ̀ ló wá ń bá Ànábì wa Muhammad sọ̀rọ̀ sallallahu alaihi wasallam Ọlọ́run ń sọ nínú Al-Qur'an káfí lè mọ̀ pé òru Lailatul Qadri Al-Qur'an náà ló jẹ́ ó yé wa bada a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim inna anzalnahu fi Lailatul Qadri wa ma adraka ma Lailatul Qadri Lailatul Qadri ayrun min alfi shahr tanazzalul malaikatu waruhu fiha bi'idhni rabbihim min kulli amrin salamun hiya hatta matla'il fajri. Sadaqallahul azim. Ìgbà tí Ọlọ́run sọ súrà náà kalẹ̀ Ọlọ́run fẹ́ kó yé wa ní kó lè yé wa dáadáa Ọlọ́run ní wa Nábì wa Muhammad sallallahu alaihi wasallam mọ́ ṣàlàyé fún wọn wípé inna anzalnahu fi Lailatul Qadri dájú èmi Ọlọ́run ni mo sọ Al-Qur'ani kalẹ̀ ní òru Lailatul Qadri wá rí òru tá a wí yìí Lailatul Qadri rí òru tá a wí yìí tá à ń sọ nípa òru rẹ̀ náà láti bẹ̀rẹ̀ lénìí Lailatul Qadri ayrun min alfi shahr òru tá a wí Ọlọ́run sọ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé òru náà ó lóore ó ju ẹgbẹ̀rún oṣù lọ ẹgbẹ̀rún oṣù bí máa ná tá bá wò dáadáa á rí i pé ọdún tó wà láàrin ẹgbẹ̀rún oṣù ni bóyá la máa wò bóyá 83 years pẹ̀lú oṣù mẹ́ta. Allahu Akbar. tá tó wà nínú ẹgbẹ̀rún oṣù ni tá bá wò nísìn a máa wé 83 kọ́ yẹn 83 mẹ́tàlélọ́gọ́rin Allahu Akbar. pẹ̀lú oṣù mẹ́ta. ẹ wá wo oore tí Ọlọ́run ròyìn pọ̀ wà nínú òru ni tanazzalu malaikatu waruhu fiha àmọ́ kó tó di ruhu fiha yẹn Ọlọ́run ní inna anzalnahu fi Lailatul Qadri wa ma adraka ma Lailatul Qadri kí ni ohun tí ó fi mú yín mọ òru abíyìn náà Lailatul Qadri òru tá a wí yìí ayrun min alfi shahr Ọlọ́run ní òru náà ó lóore ó sì lóore ó kún oore sínú ó ju ẹgbẹ̀rún oṣù lọ inú oṣù yìí náà tanazzalul malaikatu waruhu fiha Ọlọ́run nínú òru tá a wí yìí náà làwọn Ọlọ́run sọ pé àwọn màláìka Ọlọ́run wọ́n sọ̀kalẹ̀ Ọlọ́run tó wá ní ruhu fiha ìyẹn ni pé ọba àwọn màláìka Jibrilu ní ó tẹ̀lé wọn wá waruhu fiha bi'idhni rabbihim min kulli amri àmọ́ gbogbo bí wọ́n ṣe sọ̀rọ̀ yìí wọn ò lè dá sọ o pẹ̀lú yọ̀ọ̀da àwọn Ọlọ́run ni ohun tí wọ́n mọ̀ wá sọ náà ni pé sálámù hiya hatta matla'il fajri ohun tí wọ́n mọ̀ sọ náà ni pé sálámù aláàfin Ọlọ́run kọ́mọ ọba lágbájá ọmọ lágbájá tó dìde sálámù oríire Ọlọ́run kọ́mọ ọba àwọn mùsùlùmí sálámù ìkẹ́ Ọlọ́run kọ́mọ ọba wọn sálámù ẹ̀mí gúngún Ọlọ́run kọ́mọ ọba wọn sálámù ohun wọn ti fà tí ó tóra wọn kọ́mọ wá tóra wọn sálámù ẹ̀mí gúngún àti fọkànbalẹ̀ kọ́mọ ọba wọn sálámù hiya hatta matla'il fajri. Allahu akbar kabir. òru tá a wà yìí kì í ṣe òru tá a gbọ́dọ̀ fi ṣeré
a gbọ́dọ̀ fi ṣeré. Àwọn èèyàn wa tí wọ́n sì ń ṣe ìgbìyànjú nípa pé à ń lọ sí mọ́ṣáláṣí o, à ń lọ kírun, à ń lọ sí gbogbo àmọ́ tòun ti bẹ́ẹ̀ ṣẹ́rì títọ́ wà ń bẹ̀. Iná ní pé bí òru náà ṣe lóore tó bó ṣe ní ìtó tí àwọn màláíkà ó sọ̀kalẹ̀ tí wọ́n mọ̀ ṣàdúrà fún wa, wọ́n mọ̀ ṣàdúrà fẹ́mi, wọ́n mọ̀ ṣàdúrà fún wọ́n mọ̀ ṣàdúrà fún kálukú wa. Ẹnikẹ́ni tí ó bá lọ sùn tó sì lálàáfíà tí nǹkan kan ò ṣe ilé ní ń tẹ́ra rẹ̀ dànù ní kò tẹ́ra rẹ̀ jẹ. Allahu Akbar. Torí téèyàn bá tí ọba yìí ti bọ́ mọ́ yẹn lọ́wọ́ ohun tó wà ń bẹ̀ ni pé ẹ̀mí agbára rẹ̀ àwakala ní àfa Muhammadu sọ́ọ̀là ẹ̀mí kò ságbára lọ lọ́dọ̀ ẹnìkan agbára ẹ̀mí lọ́dọ̀ Ọlọ́run ló wà. Bá a di ọ̀la bí a di ọ̀la kò sẹ́ni tó mọ̀ èyí tọ́lọ́run wá ní ká wà lásìkò yìí tá a ṣe tọ́lọ́run sì ní kó sojú ẹ̀mí wa yìí ó yẹ ká gbìyànjú fastabiqul khairati òun kálukú ó gbìyànjú àti ṣiṣẹ́ eré iṣẹ́ eré náà ni pé kó dìde kí wọ́n ní ó dìde wà mọ́tòláhù kó ní gbìyànjú kí wá báwo ni mo ṣe fẹ́ gbìyànjú o wọ́n Ọlọ́run dákun èmi náà mo lọ tẹ́lẹ̀ mọ́ṣáláṣí mo bọ̀ lọ́mọ́ ṣe tìláwàtìl Qur'an mo bọ̀ lọ́mọ́ ṣe nẹ́fìlà àdúrà tó sì wà ń bẹ̀ kì í ṣàdúrà kan tí gbogbo wa náà ti mọ̀ ni àdúrà tí gbogbo wa ti mọ̀ ni àdúrà tó tá Nabi Muhammad tó júwe fún wa sallallahu alaihi wasallam gbogbo tá a bá ti wà àwa yẹn nẹ́fìlà tẹ́ni àwa láwa nìkan ni àjókòó láwa nìkan ni Allahumma innaka afuwu tuhibbul afwa fa'fu anna yẹn bi sharitin mọ́jẹ̀mú ni àmọ́ tẹ́ bá wà lẹ́yìn nìkan Allahumma innaka afuwu tuhibbul afwa fa'fu anni Allahumma Ọlọ́run ọba innaka afuwu ìwọ náà ni ọba tó ga jù nípa àforíjìn tuhibbul afwa ubu yẹn ìfẹ́ ni ubule afuwa faafu anni ubu yẹn àtàforíjì yẹn Ọlọ́run dákun mọ́sá àforíjì mi ubu ẹ̀fẹ́ ní jẹ́bẹ̀ tó ibùlà afuwa faafu anni yẹn àmọ́tẹ́ bá ti wá ní jámọ̀ yìí fi jámọ̀ yìí tá a ti pọ̀ Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anna ẹ kó papọ̀ ní àmọ́ nígbà tí wọ́n nìkan bá wà fa'fu anni aw fa'fu anna fi jámọ̀ yìí ọ yàtọ̀ síra wọn tó èyíkéyìí tẹ bá wà ń bẹ torí pé nínú mọ́síjìdì ipe abọ́lọ̀ lọ mọ́sálásí ni abọ́lọ̀ àwọn kan bẹ tó ṣe pé mọ́sálásí yẹn àpá lọ́rùn ẹ̀yìn fún wọn láti lọ tó nísìn tó bá ti rí pé àlàáfíà rẹ ò jó pé mọ́ dára rẹ láàmú dúró lé kó kírun kó yẹn nẹ́fìlà rẹ ìsìlámù dáa púpọ̀ jù lẹ́yìn wá àgbà náà tó bá sì mọ̀ pé àdúgbò tẹ́ wà àdúgbò ní òfin ọkàn balẹ̀ débi pé tó bá mọ lọ mọ́ṣáláṣí bóyá máṣíìnì kan lọ́lọ́run rà fún ọ ní tó lọ páàkì ẹ̀ tí wọ́n jí gbé lọ tó wà pé à ń bi Lailatul Qadri wọ́n ti gbé lọ sọ̀rọ̀ pé àfọwọ́fà ni ó dúró ńlé kò sí lọ́hùn ó ṣe déédéé fàbíyà wà níìmà. àsìkò yìí báyìí àwa gbọ́dọ̀ gbìyànjú gan-an tó gbọ́dọ̀ gbìyànjú àtàfà ni àtọmọ kéwù ni àti kìnní ni gbogbo wa pátápátá la wà lábẹ́ àṣẹ Ọlọ́run àmọ́ òfin tọ́lọ́run gbé kalẹ̀ ni pé inna anzalnahu fi Lailatul Qadri wama adraka ma Lailatul Qadri Lailatul Qadri ayru min alfi shahr yẹn náà làwọn èèyàn ń dù níbi wọ́n Ọlọ́run kíyìn kọ́lọ́run ó sì wá gbé bónọ́ọ̀sì kalẹ̀ báyìí kọ́lọ́run ó sì gbé bónọ́ọ̀sì ńláńlá kalẹ̀ báyìí tí ò sí oṣù náà tọ́tọ́ kó lọ́wọ́ yàtọ̀ fún sáwùrù Ramadan inú sáwùrù Ramadan yìí náà níyìn ẹ máa pé tá à ń pẹ́ sáwùrù Ramadan wa sáwùrù la sáwùrù Ramadan wa sáwùrù al-Qur'an sáwùrù Ramadan wa sáwùrù nima sáwùrù Ramadan wa sáwùrù rahma sáwùrù Ramadan wa sáwùrù iza wa sáwùrù istijabat gbogbo ẹ̀ lọ́lọ́run kó sínú rẹ̀ ìsàn kì í wá ṣe pé ńgbà tọ́lọ́run ní tẹ́nu sálùmọ́lá ìkàtún wàrú òfìyà gbogbo ohun tọ́lọ́run sọ láyè yìí ohun tí mọ́ pààyàn lẹ́kún ni tíyẹn sì gbọ́dọ̀ sọ pé àwọn Ọlọ́run gbà tó ní kọ́ká dínú Ramadan yìí Ọlọ́run á dúpẹ́ o àtẹ̀mí àtìyàwó mi àtàwọn ọmọ mi àtàwọn ẹbí mi dákun Ọlọ́run jẹ́ àṣẹ kòńgẹ́ òru náà torí tíyẹn bá ti ṣe kòńgẹ́ òru ni ọba parí àmọ́ tẹ́ ẹ bá wá sùn ẹni ọba sùn táwọn èèyàn fi gbé nǹkan kọjá gbẹgbẹ yẹn olúwẹ ọlọmọdé àṣàgbákò wájú Ọlọ́run Alhaji wa Muhammad sọlá ọlọmọdé àṣàgbákò wájú Ọlọ́run oṣù yìí kìí ṣe oṣù kan tó ṣe pé ńgbà tó lọ́run bá ti kéèsì gbogbo wa ló bá láyé o gbogbo wa kọ́ bá láyé ẹlòmíì ń bọ̀ kìtìkìtì ipe òun ń bọ̀ wá Ọlọ́run ní àkó òní kìí ṣe pé àwọn náà ẹsẹ̀ lọ́wọ́ àkọọ́lẹ̀ wọn ni o àkọọ́lẹ̀ wọn ni o nínú àwọn kọ̀ọ̀kẹ́ tẹ́ mọ́ gbúrò pé lágbájá ọjọ́ wọn pé lánàá ọbọ̀sọ́dọ̀ Ọlọ́run ó sì ti múra lẹ̀ gbogbo nǹkan ló ti prepare lẹ̀ fún ipe ọdún yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run ń ṣe báyìí ọdún yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run ń ṣe báyìí ọdún yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run ń ṣe báyìí Ọlọ́run ní irọ́ ni
ó ń bọ̀ wá sọ́dọ̀ àwa Ọlọ́run ni Allah àwa tọ́lọ́run wá fún wa lórí ọ̀fẹ́ rẹ̀ kìí ṣe pé àwa náà ìsìn lọ́run wa ló tó bẹ́ẹ̀ àánú Ọlọ́run la gbà so ó yẹ ká gbìyànjú nínú ìlú lómi tá a wà yìí a rí pé tó alhamdulilayi rabbil alamin a rí pé àwọn èèyàn ń gbìyànjú ọ̀dọ̀ wa tá a ti wá náà àwọn èèyàn ń gbìyànjú a sì lè ṣe tí ó fi dàbí àwọn tó kọjá pé a fẹ́ ṣe bá Ànábì ti ṣe a fẹ́ ṣe náà ìgbìyànjú la ṣe èyí tá a bá wá gbìyànjú ní gbogbo àwọn àṣepẹ́pẹ́pẹ́ tó bá wà ń bẹ̀ Ọlọ́run wá sí àhádànù ẹ̀ṣẹ̀ fún wa àmọ́ a gbọ́dọ̀ sùn Alhaji wa Muhammad Sọ́ọ̀lì bó ṣe ti jẹ́ ni kọ́lọ́n dákun kó gba àwẹ̀ wa Ọlọ́run kó gba Lailatul kọdiri wa àmọ́ Lailatul kọdiri ayru min alfi shahr tanazzalu malaikatu wa ruhu fiha àfa àmọ́ ń pòrí bọ̀ wọ́n mọ̀ pòrí bẹ̀ níní tó tẹ bá ti débẹ̀ yẹn ní ọmọ ọ̀hún yẹn lérí pé àwọn Ọlọ́run ó sì fẹ́ràn ìsìláàmù báyìí Ọlọ́run sì fẹ́ràn ẹ̀wọ̀ ó sì dá Ọlọ́run ní wa asibaka aleikum ní amahu èmi Ọlọ́run mo sì dá ǹdẹ̀rẹ̀ èmi Ọlọ́run mo sì dáàbò yín báyìí sọ iratan wa batinatan èyí tó fojú hin ayé ń bẹ́ẹ̀ èyí tó pamọ́ ń bẹ́ẹ̀ inú àwọn èyí tó fojú hin ayé iná ẹ̀ ní àwọn Lailatul kọdiri ó fi ojú hin ayé ni o àṣì àmùtẹ́sáàdìyà tẹ́yìn ní o fojú ara yín rí báyìí ìpè Ọlọ́run ló fẹ́ràn ìsìláàmù báyìí torí pé ẹ̀sìn Ọlọ́run ni Ọlọ́run ò sì gbé ilé ẹnìkan lọ́wọ́ Ọlọ́run gan ló ń dúró tì ń kẹ́ rẹ̀ torí àtó Ọlọ́run ti rí pé àtó ẹni tóun lè fi sọ Ọlọ́run ò lè fi ìsìláàmù sọ wa Ọlọ́run fi sọ wa Ọlọ́run gan ní sọ nǹkan rẹ̀ tọ́ ipá wà lábá ń sọ ní Alhaji Muhammad Sọ́ọ̀lá àtó sọ ìwà wọ ọ̀dà adébẹ̀ ẹ̀mí wọ ọ̀dà adébẹ̀ rìbálà mọ̀ gbà dáadáa Islam ó ti dàwọ́ Ọlọ́run lémi Ọlọ́run ni mo ní Islam èmi Ọlọ́run náà mo sì dúró tì kò sì ní yẹgẹ kò sì ní mì Allahu akbar kabira isan ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ ìyá wa nínú Islam tọ́lọ́run ní ká mọ ọbẹ̀ láyé lásìkò yìí afẹ́ akọ̀ ní padà símọ́ ni àmásìkò tọ́lọ́run ní ká máa bẹ̀ yìí tó sì fún wa lálàáfíà ara tá a wà physically and mentally alright tó pé gbogbo wa ní àlàáfíà láti fi sin lọ́hùn ẹ jẹ́ ká tètè sin kó tó di àsìkò tá a ní lágbàá mọ́ àsìkò tá a wà yìí ẹ dìde kó ká kó dìde ẹ jẹ́ kí istighfaru yín ó pọ̀ anabi sì fún ó ṣe Ọlọ́run tọrin anabi Muhammad sallallahu alaihi wasallam tọrin ẹ sí wa táwa náà wá jẹ́ àlehùmọ̀ lẹ́yìn anabi ó ti jẹ́ oríire fún gbogbo wa pátá àtọkùnrin wa ni àtobìnrin wa ni àtọmọdé wa ni àtàgbà wa ni oríire gbogbo wa olóríire ni wa àmọ́ ohun tó lè jẹ́ ká soríire yẹn iná ẹ̀ ní káwa ní o ṣe ìgbìyànjú ni o torí ọ̀nà ohun tó ṣòro iná ẹ̀ ní kéèyàn ọmọ dín ní ìdájí kẹ́pẹ́ yẹn ọ jẹun. Alhaji Muhammad Sọ́ọ̀lá kò yí sí kẹ́pẹ́ yẹn ọ jẹun ní ìdájí ẹ ti rí i pé bẹ́ẹ̀ bá fẹ́ jẹun náà tí ẹ bá ṣe pé àánú Ọlọ́run ẹ rí i pé ara ọkọ̀ ẹnu òní sí gbogbo yóò ṣe tì í kalẹ̀ ni àmọ́ gẹ́gẹ́ bí Islam tọ́lọ́run ti dá èmi Ọlọ́run Islam yìí mo fi rọ̀ yín lọ́rọ̀ ni kẹ́ẹ̀sì jẹ sàárì náà ládàlẹ́ tún gbà bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ ẹ bá jẹ sàárì ládàá yín ò lè tó ẹni tó jẹ sàárì ẹ jẹ sàárì ẹ bá tún ti ń jẹ sàárì lọ́wọ́ ẹ tún gbà ládàá lẹ́yìn tẹ́ bá jẹ sàárì tẹ́ ẹ tó bá tún ti bí oúnjẹ ẹ tún gbà ládàá tẹ́ bá tún jókòó ẹ tún gbà ládàá bẹ́ẹ̀ bá tó sùn Ramadan ẹ tún gbà ládàá ẹ̀sọ́ ẹ̀sìn tó dáa tó bẹ́ẹ̀ iná ẹ̀ ní àfáàfin sọ pé alhamdulillahi lẹ́sí adana lil islami bẹ́ẹ̀ ọba dúpẹ́ olùwò jìyà Allahu akbar adana lil islami wal insani Allahu akbar Ọlọ́run àmà dúpẹ́ lọ́dọ̀ rẹ o ọba tó ṣe wá mùsùlùmí ẹ̀yin ará lòmí ẹ̀yin náà dúpẹ́ o gbogbo ẹnikẹ́ni tó bá bára rẹ̀ lójú Islam kọ́ mọ́ dúpẹ́ tá a bára wa níbi tá a ń gbégún bọ́ bá ṣe pé egún là ń gbangba ni ojú wa ò lè dá báyìí kò lè tutù báyìí a ti mọ wúra wa ń wòkú o torójú ó ti pọ́n Alhaji Muhammad ojú ó ti pọ́n Islam ló jẹ́ kójú wọn tutù rójú ẹ̀yin náà ti tutù alhamdulilayi gbogbo àwọn tí ń gbọ́ wa náà bọ́ lójú wọn ti tutù ni ọlọ́mọ yọ ẹsẹ̀ wa kó ń bẹ̀ ọ̀nà oṣù táwa ẹ dákun jàmá ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká dìde ká gbìyànjú ká ṣètò Ọlọ́run tá a bá ti ṣètò Ọlọ́run ni ẹ wá fi fọkàn balẹ̀ àmọ́ gbogbo ohun tá a bá ṣe ká mọ rántí pé ọjọ́ kan á dà á lẹ̀ gbogbo nǹkan náà tọ́kẹ́ wà ń bẹ̀ ni gbogbo ohun tá a bá lọ tá a bá bọ̀ ká mọ rántí pé ọ̀ràn ẹ̀yìn náà ni Ọlọ́run asùnmọ́ yín pẹ́kípẹ́kí báyìí ni àmọ́ tẹ́ ẹ bá ti ṣe é kalẹ̀ èyí lálọ́ ọba tí òfin ní sísòro fún wa Ọlọ́run má jẹ́ kó nira fún wa ọlá Al-Qur'an al-Karim tó bàbá bẹ́ẹ̀ ṣe ń bá lọ́hùn bẹ́ẹ̀ ni pé mọ́ dákẹ́ mọ́ ni àmọ́ mo wá fẹ́ béèrè kankan láàrin òun ni pé Ọlọ́run ti gbé àdéhùn tiẹ̀ lórí wa báyìí lórí Lailatul Qadri àti gbogbo ohun tá a bá pàdé ńbẹ̀ àwọn ẹ̀dá gangan fúnra ara wa
ǹjẹ́ báwo làwọn ò ṣe wá pé àdéhùn Ọlọ́run lórí Lailatul Qadri yìí. tó ṣe bọ̀ pé àdéhùn nípa pé àlìkáwà nìkan yẹn. bẹ́ẹ̀ni. àlìkáwà ní fúnra ara Ọlọ́run lọ́kàn sọ nínú Al-Qur'an àkọ́kọ́ ní ohun tí Ọlọ́run kóra ni pé liman taquluna ma la taf'alun ẹ gbọ́dọ̀ kí ló dé Ọlọ́run béèrè ní liman taquluna ma la taf'alun kí ló dé tẹ́ fi mọ sọ́n tẹ́ nílé sí. Allahu Akbar. kí ló dé. Allahu Akbar. ha pẹ̀lú àṣẹ Ọlọ́run Alhaji wa Muhammad sọ́ọ̀là ẹ̀ẹ́nà ọdún tí ń bọ̀ ní Ọlọ́run jẹ́ àtayọ̀ gbà náà pẹ̀lú àṣẹ Ọlọ́run èmi ní gbé owó kẹkàlẹ̀ fún yín. tẹ́ fi gbìyànjú nípa Islam bẹ́ẹ̀ ṣe ń lọ tẹ́ ń bọ̀ yìí ẹ tó lè sponsor rẹ̀ sí ọkẹ́ sọ. táà tún ní kẹ̀kẹ́ gidi ń dì. mo tà tún ní kẹ̀kẹ́ gidi ń dì. tó ṣe pé tọ̀ kò tún sí kẹ̀kẹ́ gidi gbogbo wàhálà tẹ́ ń ṣe ni tó gbogbo lílọ bíbọ̀ tẹ́ ń bọ̀ ni ibi tó yẹ kí àwọn ìyẹn wa níbí gbogbo ibi kílẹ̀ mi máa ń sọ àwọn èèyàn wa níbi tọ́lọ́run dà sí lọ́wọ́ Ọlọ́run ò ní jẹ́ ó tẹ́ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan ọlá Al-Qur'an al-Karim gbogbo àwọn tí ń gbìyànjú fún wa báyìí bí irú àwọn Alhaji Muhammad sọ́ọ̀là bàtà tọ́lọ́run fún kẹ́ wa báyìí nínú kẹ́ Ọlọ́run ni wọ́n wà fún wa tó gbogbo àwọn nǹkan ni àwọn nǹkan wọn ni gbogbo lílọ bíbọ̀ wọn ni Alhaji ẹ wá o ẹ gba kínní yìí àfún yín lórúkọ tọ́lọ́run ẹ mọ̀ lọ́ọ́ lò ẹ̀yin lẹ́ni nǹkan yín kẹ́ wá fi gbé ẹ̀sìn lárugẹ àmọ́ nígbà àwọn èèyàn wa ọ̀pọ̀lọpọ̀ wa ohun tá a máa ń ṣe púpọ̀ jù níbi tá a mọ́ náwó wa sí níbi tí ò sọ́nà ni ẹ̀yin lẹ lówó yín àmọ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin kẹ́ ẹ lówó ni owó náà lóòótọ́ ẹ̀yin lẹ ní àmọ́ Ọlọ́run ló ní nǹkan rẹ̀ Ọlọ́run ni ó sì béèrè níbo lẹ nẹ sí liman taquluna ma la taf'alun ẹ mọ̀ sọ tẹ̀ ní mọ̀ tẹ̀ ní lè ṣe mọ́ ọ̀pọ̀lọpọ̀ wa nínú àwọn tọ́lọ́run kẹ́ nínú wa ń sìn àwọn ibi tó yẹ kẹ́ náwó sí tẹ́ náwó sí tó yẹ pé inú Ọlọ́run gé ó dùn à ń náwó sí bìkẹ́ tí inú Ọlọ́run ó dùn níbo là á náwó sí àyè tá a wà yìí pé tá a lè náwó sí ni níbo la lè náwó sí àwọn tí wọ́n dúró fún sí Ọlọ́run tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ iṣẹ́ ńláńlá ni láwọn tí kódà nínú àwọn tí wọ́n ní ká yọ sàkáàtì fún àwọn tí wọ́n mọ́ gba tànẹ́bí mọ́ ránṣẹ́ pé ẹ lọ́ọ́ gba owó wá wọ́n mọ́ yọ tí wọ́n lẹ̀ ní pé iṣẹ́ tẹ̀yìn náà lọ ṣe wàhálà tẹ̀sí tìtìyìn ni àwọn iṣẹ́ tẹ̀yìn ń ṣe yìí gbogbo bẹ́ẹ̀ ṣe ti wà yàn yín báyìí tẹ́ ń gbìyànjú fún wa ní gbogbo ọdọọdún Ọlọ́run ló yàn yín fún wa àmọ́ bó ṣe yàn yín ni ẹ ní ìdí nǹkan tó ṣe pé àwọn mùsùlùmí àpapọ̀ bọ̀ lọ́ máa ṣe pé Alhaji tọ́lọ́run gbé kalẹ̀ fún wa yìí ẹ gbà kínní kọ́mọ́ fi lè rẹ̀ yín asa wajib ọ̀rẹ́ yẹn ni ẹni tọ́lọ́run bá wà fún tó bá lè ṣe bẹ́ẹ̀ ni ó máa kú oríire o ó máa kú oríire ẹ dákun ẹ̀yin jàmáà wa tẹ́ wà níbí ẹ jẹ́ ká máa pín àlìkáwà ní ká sì mọ síkà rẹ̀ tẹ́rì pé Kùránì ti máa ń sọ̀rọ̀ ńgbà láyè kan ní bisimilahi rahman rahim wa'ufu bi adillahi isa adetum Ọlọ́run sọ fún Ànábì ni wa'ufu bi adillahi isa adetum wala tankudul imani ba'da tawkidiha وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون ohun tí Kùránì sọ ni ufu bi adillahi yẹn àlìkáwà ní tẹ́ ẹ bá bá Ọlọ́run bá ṣe ẹ mọ síkà rẹ̀ èyí tẹ́ ẹ bá bá àwọn èèyàn ṣe ẹ mọ síkà rẹ̀ torí pé yìí náà lẹ pé Ọlọ́run pé kó jẹ́rìí sí Ọlọ́run sì jẹ́rìí. Allahu Akbar. kí Ọlọ́run ti jẹ́rìí Ọlọ́run jẹ́rìí gbogbo ẹ̀yin alájà wa ẹ̀yin alájò wa ẹ̀yin bàbá wa lẹ́yìn alájì ẹ̀yin tọ́lọ́run kẹ́ nínú Islam Ọlọ́run ò ní jẹ́ kẹ́ dolo sí Ọlọ́run ò sì ní rẹ̀ yín lẹ̀ ẹ dákun torí Ọlọ́run bí tá a náwó sí àyè tá a wà yìí à á náwó sí dáadáa àwọn tí wọ́n sì gbé sí Ọlọ́run lọ́wọ́ ẹ rìn wọ́n lọ́wọ́ nítorí tọ́lọ́run tẹ́ ẹ bá sì rìn wọ́n lọ́wọ́ ni ẹ jẹ́ kó jẹ́ láàrin yín pẹ̀lú wọn kẹ́ wá lè fi ńlá dá níwájú Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tí máa ń síkàlìkáwà ní tí ó bá mú ṣe wájú Ọlọ́run ọlágbára o Ọlọ́run jálè mọ́ málìkáwà níṣẹ́ Alhaji wa Muhammad sọ́ọ̀lì bó ṣe ti jẹ́ ni. tó wọn ò pé gbogbo akọ́tà náà ni àǹfààní láti máa gbádùn àwọn bàbá bí wọ́n ṣe ń ṣe ní àwẹ̀ làwẹ̀ fún wa báyìí kó tó di pé a kò ní abala yìí torí pé a fáwọn èèyàn wa ní ààyè bíi ìṣẹ́jú mélòó kan kó tó di pé a kò ní orí ètò a fún ọ ní ààyè bíi ìṣẹ́jú mélòó kan ṣùgbọ́n ká tó wá fún ọ ní ààyè òun bàbá ẹ mẹ́nubà ọ̀rọ̀ Lailatul Qadri lẹ́ẹ̀kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ wípé àfikẹ́yìn ò lọ bí tí mọ́sálásí táwọn èèyàn kó jọ sí tí wọ́n pọ̀ ẹlòmíì tí ò bá tí ì ráyè lọ mọ́sálásí wọn kò nígbàgbọ́ pé bóyá bóun bá wà nílé tóun ṣe àdúrà yìí bóyá àdúrà wọn ó gbà
gẹ́gẹ́ bí ẹ sọ pé ẹni tá rẹ̀ rẹ̀ yá tó yẹ kó gbélé kó ṣàdúrà rẹ̀ nínú ilé abẹ́ni tó rí pé àdúgbò tòun àwọn olè pọ̀ àwọn èèyàn burúkú pọ̀ ládùúgbò tó yẹ pé ó lè fa jàǹbá fóun tó yẹ pé yóò fi gbé inú ilé tí ó fi ṣe àwọn kan wọ̀nyí ẹ wá dákun tí èèyàn bá wá ṣe alápáǹtètè tó gbìyànjú pé kóun ṣáà lọ mọ́sálásí ó wá lọ bẹ̀ òyì kan ló ṣubú ló ti bẹ̀ dágbére fọlọ́hún ló ti bẹ̀ dágbére fáyé pé tó iná ní láìwá iná lè ra àṣehùn. naam. ẹ dákun ibo lọ́lọ́hún ibi tààjú ló kú sí èrò ogun àwa tá a sì rí bí nǹkan náà ṣe ṣẹlẹ̀ a máa sọ pé orí ìrun ló kú sí o àjọ náà ní lọ o àmọ́ ó mọ̀ kára tòun ò yá àmọ́ sojú kòkòrò pé òun ni kò lè dáṣe àfi kóun débi kíní òun náà ẹ dákun kílẹ̀ ìdájọ́ rẹ̀ wájú ọlọ́run. ṣe rí ọlọ́run ọba fúnra rẹ̀ ọba aláàánú ni torí àwọn ààyè bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bá a ṣe ti wà yìí bẹ́ẹ̀ náà ṣe ń wò mí tèmi náà ń wò yín ó ṣòro fún wa láti rí gàgá ọlọ́run nìkan ló rí inú ọlọ́run nìkan ló rí inú o bí ẹ bá rí ẹni tó ń gbìyànjú sójú ọ̀nà ẹ̀tọ́ ọlọ́run pé mo ṣàfẹ́ kí n lọ sí mọ́síjìdì yìí náà ni mo ṣàfẹ́ kí n wà ń bẹ̀ náà ni ẹlòmíì ṣe é nítorí tọ́lọ́run pé àníṣe mo gbọ́dọ̀ wà ní mọ́ṣáláṣí mo gbọ́dọ̀ wà ń bẹ̀ mo gbọ́dọ̀ lọ sí mọ́ṣáláṣí ìsàǹtà bá sì ti wà lójú ọ̀nà ẹ̀tọ́ ọlọ́run tí a bá fi wá kú sójú ọ̀nà ẹ̀tọ́ ọlọ́run àlìkáàní tọ́lọ́run ṣe náà ni pé gbogbo àwọn tó bá kú sójú ọ̀nà tèmi ọlọ́run màá gbà wọ́n ní wọ́n soríire àmọ́ àwọn tó bá ṣe pé wọ́n bá ń ṣe nítorí pé káwọn èèyàn ó lè rí mi àwọn kan ń bẹ bẹ́ẹ̀ tó ṣe pé wọ́n ń ṣe nítorí ká lè rí ni èèní àárín ìdájọ́ wọn ni ọlọ́run ní ẹ fi èèní ilẹ̀ fẹ́mi ọlọ́run ìmọ̀mọ̀ bí ṣe dájọ́ wọn ìdájọ́ ọlọ́run nípa pé èèyàn lọ sí tahajjud ó wá kú síbẹ̀ ó lọ sí kinní kan torí pé nípa pé àwọn afáàn gbìyànjú pé ẹlòmíín bẹ ní òpó òun fẹ́ ṣe Lailatul kọdiri yẹn òun fẹ́ mọ yẹn nẹ́fìlà nínú ilé ṣùgbọ́n àlùbáríkọ̀ ọ̀la pé mọ́ sùn oorun mọ́ gbé lọ tóun nìkan bá ń ṣe náà lé oorun ó gbé wọn lọ ẹ jẹ́ kí n lọ sí mọ́ṣáláṣí láàrin ọ̀pọ̀ èèyàn àǹfààní ńláńlá lè ní o ṣẹ́ni pé ó rí wí níwájú ọlọ́run ó sì rí wí tó ẹni tó bá wá ṣe bẹ́ẹ̀ nìní tó sì lọ mọ́ṣáláṣí pé bóun nìkan bá wà nílé ń sùn jí ń lọ bíbi àwọn jama àti pé ànábì sọ pé aljama harama ọ̀pọ̀ ìyẹn ní ẹ̀bẹ̀ orí ọlọ́run bẹ́ẹ̀ ní kí ọlọ́run wà jẹ́ lọ́ọ́ wà pẹ̀lú wọn tọ́bí fi wà ń bẹ̀ tọ́lọ́jọ́ bá dé ọlọ́run ní ó ti di ẹni àlìjẹ́nà ni láwọn tọ́ba sálẹ̀ sí bẹ́ẹ̀ ni ọlọ́run ní àmúsọ́dọ̀ àwọn ọlọ́run náà la sì pé ìsàn ó sì kú sójú ọ̀nà ẹ̀tàwọ́ tọ́lọ́run walillahil hamd àmọ́ àwọn tí máa ń ṣe tó ṣe pé lábẹ́nú torí pé àwọn kan ń bẹ tó ṣe pé lábẹ́nú wọn ọ̀tọ̀ ni tí wọ́n wà láníyàn wọn tí wọ́n sì pé àwọn ń ṣe tọ́lọ́run torí pé kẹ́ ẹ lè mọ́ra ṣe rí wọn ọlọ́run lémi ọlọ́run mọ àwọn ilé ní ìdájọ́ wọn ẹ fi àwọn nílẹ̀ fèmí ọlọ́run kò jù bẹ́ẹ̀ náà lọ bó ṣe ti jẹ́ ni. tó o mọ̀ pé gbogbo akọ́tà là ń gbádùn àwọn bàbá wa inú ilé àti bí wọ́n ṣe ń fún wa ní àwọn òròyìn ní ọ̀kọ̀ọ̀kan èjìèjì láàrin ká díjú ká lajú nínú àwọn àdéhùn táwọn ó ṣe fún yín lórí ètò yìí gẹ́gẹ́ bá ẹ sọ níbẹ̀rẹ̀ pé ọjọ́ àkọ́kọ́ tí a fi bẹ̀rẹ̀ Lailatul Qadri náà la wà yìí bàbá sì ní àlejò ni wọ́n arìnrìnàjò ni wọ́n ṣíṣe àdúrà fún wa ara gbígbà àdúrà ni yóò jẹ́ fún wa èmi ò fẹ́ ká dààmú pé a ní ìbéèrè kan tá a béèrè tó kọjá pé ẹja múra lẹ̀ àwa tọ́lọ́run bá pè láàárọ̀ yìí láti jẹ́ kí wọ́n ṣe àdúrà fún wa ká àdúrà wa tó wá lékún àdúrà tá a ti lọ ṣe gbogbo wa la gbádùn ẹni tí tó ń tajà tọ́jà òyà kò gbádùn ní àìsàn ní ẹni tí ó bímọ tọ́mọ ò gbọ́ràn fún àìsàn ní ẹni tí ó wà lé ọkọ tí lé ọkọ tó jẹ́ pé ní ìjà ọ̀la àjà bó ṣe ń kó lọ ló ń kó padà àìsàn ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹni tó jẹ́ pé àtijọ́ àti mu àdánwò ni àìsàn ni ẹni tó jẹ́ pé owó ọmọ ṣàwárí àìsàn ni kò rẹ̀ sí tọ́lọ́hún ò lè ṣe gbogbo àwọn oríṣiríṣi àìsàn yìí ó kúnlẹ̀ bí ó la fẹ́ kà inú àwọn àìsàn wọ̀nyí ṣùgbọ́n ọlọ́run ọba láàánú náà ló sọ wípé inú àwọn kan wà tó jẹ́ pé bó bá ṣàdúrà fúnra wa báyìí àdúrà náà wò ní láre kóhun tó gbà ìkànnì wọn ní arìnrìnàjò bàbá wa láàárọ̀ yìí arìnrìnàjò ni wọ́n ojú òpó wa ti ṣí sílẹ̀ fún gbogbo ẹni tí ẹ fi bá wọkọ̀ oríire ní òwúrọ̀ yìí ẹ bá ti ń wọlé lọ́kọ̀ọ̀kan àbó sì mo ṣàdúrà fún yín lọ́kọ̀ọ̀kan ànídàápọ̀ 9203 6031 9203 61 97 24 26 26 ìnújòkó àti 9007 6361 Sport FM hello Sport FM.
Assalamu alaikum. wa aleykum salaam dáa kúlẹ̀ kọ́lẹ̀ tí pé wá. Alhaji Abdulkadir láti Àgọ́yé. Alhaji Abdulkadir láti Àgọ́yé tó bàbá ẹ bá ṣàdúrà fún un. tọ́ asalaamu aleykum. Alaikum salaam wa rahmatullahi wa barakatuhu. alhamdulilayi tọ́ a ṣàdúrà fún yín o ọ̀pọ̀lọpọ̀ oríire àtọ̀dọ̀ ọlọ́run kò ṣe fún yín. Àmín. àlàáfíà wa aṣọ̀tàn àlàáfíà ara àtọ̀dọ̀ ọlọ́run kò ṣàlékún rẹ̀ fún wa. Àmín. gbogbo àwọn ọmọ ọlọ́run jẹ́ kí wọ́n lálùbáríkà o inshallah. Àmín. tó Alhaji wa Abdulkadir Naam. bàbá ò mọ̀ yín rí ṣùgbọ́n wọ́n tọrọ àlàáfíà fún yín ẹ̀yin ẹ̀mọ́ tí ń ṣe yín lágọ̀ọ́ ara o àmọ́ wọ́n tọrọ àlàáfíà fún yín mo sì mọ̀ pé àdúrà àwọn ṣe gẹ́gẹ́ àwọn tí ń ṣe yín pẹ̀lú ògo Ọlọ́run inshallah àdúrà Àdúpẹ́ fún Olúwa. alhamdulilayi Ọlọ́jà aṣoríire o. àmín 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 tó ẹ ṣeun o atúlọ́mì tí wọ́n tún pè wá salamu aleykum ọ̀nà tí kò ní ojú òpó àǹfààní náà ní eléyìí fún wa láti lè jẹ́ kí a jẹ àǹfààní àwọn àlejò tí wọ́n pẹ̀lú wálé pọ̀ á lóra gọwọ́ ìyẹn 90076361 Sport FM alo Alo, salaam alaikum. wa aleykum salaam àkúlẹ̀ kọ́lẹ́ tí ń pè wá. Wáìdì láti Zongo. Wàhídì láti Zongo tó bàbá àdúpẹ́ kílẹ̀ fi ṣe Gbẹ̀jú bá ń lẹ̀ Togo. àdúpẹ́ Ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ fún wa. àmín 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 Ṣe takuntakun fi ṣe fún lẹ̀ Togo. Ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ fún lẹ̀ kẹ́sì. Allahumma amin kò fàyà kún. tó Kí àlùfáà wa, mo tó gbẹ̀jú alhamdulilah. fún ọ̀rọ̀ oúnjẹ mi tí wọ́n bá sọ ní ojúmọ́ tòní. Ọlọ́run jẹ́ kó bá ara mọ́. àmín 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 àmín. Ìwọ̀n tó bẹ́ni o. àfa Wàhídì Náà, ẹ jẹ àǹfààní látọ̀dọ̀ bàbá kílẹ̀ fi ṣàdúrà fún un. ربنا هاتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار gbogbo tí jẹ́ oríire tayé àtàlùkíyàm ọlọ́mọ sábà ṣe fún yín àmín kọ́ wá sí fẹ́ni kọ̀ọ̀kan àwa náà lálẹ́ Qur'an al-Karim Allahumma hadi. àmín. tó Àmín. wọn ní gbogbo oríire kó máa jẹ́ tiyín báyìí o ó ti tì mú i lára Sport FM alo Assalamu alaikum Abdullahi wa barakatuhu. wa aleykum salaam aláàkúndé kọ́ yín. Adìyẹ Akari láti Àdámáfọ̀. Ají ire akari láti Àdámáfọ̀ tó bàbá kí ni ẹ fi ṣe àdúrà fún bàbá wa jí wa ire akari. tọ́ alhamdulilah èyí tó ṣe pàtàkì ni pé kò sí nǹkan kan tá a fẹ́ tọrọ fún ọ tayọ ṣé mo oore tó àlàáfíà tó ṣe pàtàkì látọ̀dọ̀ ọlọ́run bá a ṣàlékún rẹ̀ fún wa. àmín 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 àlàáfíà tọ̀dọ̀ ọlọ́run torí gbogbo ohun tí jẹ́ oore ayé òun náà ni àlàáfíà ara tí bá ti ń bẹ gbogbo yòókù ó sì sóòtì àbí ọlọ́run ọba tó ní àlàáfíà lọ́dọ̀ ọlọ́run ṣàlékún rẹ̀ fún yín. àmín àmín ọlọ́run wá ṣàlékún àlàáfíà fẹ́ni kọ̀ọ̀kan wa náà Àmín. ọlá al-Qur'an al-Karim. àmín اللهم تقبل صومنا ببركة القرآن الكريم برحمتك يا أرحم الراحمين يا رب العالمين اللهم آمين. tó bàbá wa ire akari Ẹ ṣeun aláàjì. mo rò pé àdúrà náà ṣe déédéé. Àárín ìgbàdúrà náà ó ṣe déédéé orúkọ náà. Allahu akbar الحمد لله. Ó ṣe déédéé orúkọ náà. Allahu akbar Ọlọ́run ti ti ń fún yín sọ kò ní padà lẹ́yìn. آمين آمين. اللهم آمين. Ẹ ti ìwé ẹ̀ ní sísọ. Àmín. آمين اللهم آمين. Ilé àjò ni yín ẹni tí ẹ̀ gbàtẹ́ mọ̀gbàtẹ́ kó lẹ̀ ẹni tí ó mọ̀gbàtẹ́ kó lẹ̀ ẹni mọ̀ ní mọ̀gbàtẹ́ padà wọlé. Àmín. اللهم آمين Ẹ اللهم pàdé pẹ̀lú bísímìlá ẹ̀ tún padà wọlé pẹ̀lú sàlám. آمين آمين. اللهم Ẹ آمين. mo wá kí aláàjì Eletiọfẹ ẹ kú oṣẹ ẹ kú ìdánumọ́jọ ẹ kú oṣẹ ọ̀rẹ́ ẹ kú nǹkan tí ó kó yín kú lọ́jọ́ gbé ìdí àrùkíámà. Allahu akbar Ọlọ́run bá mi san yín lẹ́san. àmín àmín Ẹ̀dákọ́ ní ọ̀sán yín Ọlọ́run ní ọ̀sán yín lẹ́san. Allahu akbar Gbogbo yìí tí a bá ṣe àárẹ̀rẹ̀ ìjẹ́ lọ́jọ́ gbé ìdí àrùkíámà. إن شاء الله آمين. Àfihàn àwẹ̀ náà á sì forí ẹ̀ títí pẹ̀lú sàlám sàlá. آمين. Ẹ̀sẹ̀ ẹni tó parí ẹ̀ ló dé tẹ́. Á forí ẹ̀ tì ní. àmín. So, salaam alaikum. wa Wa aleykum alaikum salaam salam wa wa rahmatulahi rahmatullahi wa wa barakatuh. atúlọ́ lómi tí wọ́n tún pè wá lójú òkú Sport FM alo Alo, salaam alaikum. wa aleykum salaam àkúlẹ̀ kọ́mọ́tì ń pè wá. Mudashiru láti Zangera. Mudashiru láti Zangira tó kí la fi ṣàdúrà fún Mudashiru báyìí. àfàwà Mudasir Naam. tó ọlọ́run ọba tí ó ní gbígbàdúrà lọ́dọ̀ gbogbo ohun tí ń dùn yín lọ́kàn pátá èyí tẹ̀ lè bá yẹn sọ tó yẹ pé láàrin pẹ̀lú ọlọ́run ni ọlọ́mọṣá gbàdúrà náà àmín ọlá al-Qur'an al-Karim gbogbo ìrìn oríire láyé tí ń bẹ láyé tọ́lọ́run mọ̀ tó sì jẹ́ pé àwọn ọmọ ọlọ́mọṣá ṣàlékún rẹ̀ fún yín àmín kọ́lọ́run wá ṣàlékún oríire fáwọn náà àwẹ̀ tá a gbà yí ọlọ́mọṣe ní àgbàmọ́ fún wa o àmín inshallah rahman gbogbo àwọn ọmọ àtàwọn aya yín náà ẹ̀kúnrẹ́rẹ́ àlùbáríkà ọlọ́mọba wa ṣe fún yín àmín allahumma amin wa taqabbal minna innaka anta samiul alim. àmín tó alàgbà Mudashiru wọ́n ti kó lójú òkú Sport FM alo
Alo. Hello, salaam alaikum lóko ló ti pè wá. Wa alaikum salam. Mi Aruna láti inú Ghana. Aruna láti inú Ghana. Tó àwọn àbò ṣàdúrà fún yín nísìnyí. Bàbá kílẹ̀ fi ṣàdúrà fún wọn. Kò sí nǹkan kan tayọ lẹ́yìn àlàáfíà owó náà ló kù. Allahu Akbar. Bí yẹn bá ti lálàáfíà tán ìfọ̀kànbalẹ̀ àtọ̀dọ̀ Ọlọ́run bá ṣe fún yín o. Àmín. Ọlọ́run wá sí fẹ́ni kọ̀ọ̀kan àwa náà. Àmín. Al-Qur'an al-Karim ikútọ́ yáwọ́ Ọlọ́run ní fi pa yín kò ní fa pa wá náà. Àmín. Àwẹ̀ tá a gbà yín náà bí Ọlọ́run dákun Ọlọ́run mọ̀ ṣe ní àgbàmọ́ fún wa o. Àmín. Al-Qur'an gbogbo ọ̀nà tá a gbà ṣe Ọlọ́run ṣàforíjì fún wa. Al-Qur'an gbogbo sẹ́ẹ̀sì yín Ọlọ́run má jẹ́ ó dojúrú. Àmín. Wọ́n jẹ́ tiwa ní ó dojúrú o. Allahumma amin wa taqabbal minna innaka antas samiul alim. So alàgbà Aruna ẹ kú oríire wọ́n ti tọrọ owó fún yín owó wọlé fún yín nù inshallah. Atẹ́lẹ́bì tó tún pè wá Sport FM àlọ́ wọn ní wọn ti kò ní ojú òpó 92 Sport FM àlọ́ 92 03 61 Sport FM àlọ́ àwọn náà ti kó lójú òpó wọn ti ń fún nù 97 24 26 26 náà ní ojú òpó ẹlẹ́pọ̀ alóra gọwọ́ 9007 63 621 Sport FM àlọ́. Assalamu alaikum. Wa alaikum salaam kúlókò bí wọ́n ti ń pè wá. Mi Ahmed Adetayo láti Spectacle. Ahmed Adetayo Ahmed láti Spectacle. Tó àwọn àbúrò ṣàdúrà fún yín bismillah bá. واذكر في كتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا. Àmín. gbogbo nǹkan wa òkè Ọlọ́run jẹ́ kó máa lọ sókè fún Al-Qur'an al-Karim gbogbo tí ń wà lọ́kàn Ọlọ́run bá sọ di pẹ̀tẹ́lẹ̀ fún wa Al-Qur'an al-Karim ọmọ ìkéle yìí náà Ọlọ́run ṣáà dá yín lágbà Al-Qur'an al-Karim tó Ọlọ́run ní dojú ọ̀ràn wa rú o inshallah rahman ọdún tá a sì ṣe yìí náà Ọlọ́run jẹ́ ká tún sí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ara Ọlọ́run wá ṣàforíjì fún wa o Al-Qur'an al-Karim gbogbo àdáwọ́lé wa ọlọ́jọ́ ọmọ ọjà sórí rẹ̀. Àmín. Sabitina ala limani wa ta'afana ala lislami. Àmín. Èyí tẹ́ ń jàǹfààní láàárọ̀ yìí Ọlọ́run kà kún wọn. Àmín. Wa iyyakum. Àmín. Alẹ́ lómi tí wọ́n tún pè wá Sport FM. Ẹ̀dá kí ló kọ yín? Ahmed Adetayo. Ahmed Adetayo tó ẹ ṣeun àdúrà wo gbà o. Àmín àmín. Assalamu alaikum. Wa alaikum salaam. Alẹ́ lómi tí wọ́n tún pè wá Sport FM àlọ́. Hello. Ẹ̀dá kúlókò lẹ́tí wa alaikum salaam. Kúlókò bẹ̀rẹ̀ sí pè wá. Àtinúkẹ́. Ìyáàfin Àtinúkẹ́ láti Àgọ́yé. Tó àsìyeye tó bismillah. Ọ̀wá bá a ṣàdúrà fún. Okay. Àwọn màmá wa Àtinúkẹ́ láti Àgọ́yé. Alhamdulillahi rabbil alamin. tó àbí Ọlọ́run fún yín gbogbo àwọn ọmọ Ọlọ́run jẹ́ kí wọ́n lálùbáríkà. Àmín àmín àmín. Ọlọ́run jẹ́ wọ́n lálùbáríkà. ṣe tiwa náà Ọlọ́run bá da ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà sí. Allahu akbar. báyìí náà ẹ̀yin pẹ̀lú ọkọ àtàwọn ọmọ Ọlọ́run ní dàrin yín rú. Al-Qur'an al-Karim. gbéga àlàáfíà ara àtọ̀dọ̀ Ọlọ́run ṣàlékún rẹ̀. gbogbo tí wọ́n bá wa nú jẹ́ pátá Ọlọ́run sọ ọ́ di dùnú fún wa. èyí tá a sì ń wò tí ń dùn wá nú Ọlọ́run dákun ohun tí jẹ́ bànújẹ́ Ọlọ́run má jẹ́ ó wọ̀ bẹ̀ láíláí. Àmín. tó èyí àfi Àtinúkẹ́ àdúrà ńlá ni wọ́n bùn yín ẹ̀rùkú nágbára gbogbo àwọn ọmọ kan lálùbáríkà àtàwọn ọmọọṣẹ́ gbogbo wọn pátá kan lálùbáríkà fún yín. Àmín àmín ẹ ṣeun. Ọlọ́run ló ṣeun. tó Àtinúkẹ́ mi tí wọ́n tún pè wá àdúrà táwọn bá ń ṣe fún wa yìí àdúrà tó jẹ́ pé ó dé mi lójú pé ó ti gbà ní torí Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ pé àdúrà ìrìn àjò kò sí tàbí ṣùgbọ́n ìmọ̀ ń gbà ní Sport FM àlọ́ wọn ti kó ojú òpó. Alájọ wa Muhammad Sọlá ẹ jẹ́ ká tètè sọ kí ní ìpápàpá torí sẹ́rí àdúrà tá à ń ṣe yẹn Ọlọ́run gẹ ló ní àṣàdúà ṣùgbọ́n ohun tí mo dé ní àdúà ẹ dákun torí Ọlọ́run òun náà ní ẹ̀ṣẹ̀ o. Allahu Akbar. ẹ dákun torí Ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn àti àwọn tí ń gbọ́ wa ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ á jìnà sẹ́sẹ́ o 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 Alájọ wa Muhammad Sọlá ẹ jẹ́ á jìnà sẹ́sẹ́ o 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 naam ẹ jẹ́ á jìnà sẹ́sẹ́ o. ṣe ẹ̀ ń gbóhun tó bàbá ń sọ fún wa má jẹ́ mú àdúrà àárọ̀ inú. ẹ jẹ́ á jìnà sẹ́sẹ́ o torí pé ohun tí mo fi sọ bẹ́ẹ̀ ẹ wo òun náà nìyí ìṣẹ́jú kékeré kan náà ni àsìkò Ànábì Musa ojú ọ̀rọ̀ wọ́n tójú bá súbà ní òkú lọ ní tójú bá súbà ní òkú lọ ní Ànábì Musa wá ń kíbò sí pé àti pé Ọlọ́run ní a lè gbàdúrà yín àwọn èèyàn rẹ̀ ń ṣe lọ́hùn Ànábì Musa wá gun orí èkè wọ́n ń pariwo inú ẹ̀yin tẹ́ jókòó ta ni nínú àwọn ọjọ́ mi Musa ta sì wí yìí ọmọ Imrana
láàrin àwọn Bani Israila ni wọ́n ń pariwo àwọn tó ṣe lọ́hún ta ló wọ́n gbogbo wọn sì pọlọ kìsà ẹni tó ń ṣe ẹ̀ṣẹ̀ náà ń bẹ láàrin wọn ṣùgbọ́n ojú ń tì láti jáde. wọ́n ń sọ fọlọ́run pé wọ Ọlọ́run ìní lè dákun Ọlọ́run mọ́ dojú tì mí ṣàánú mi foríjì mi tí n bá bọ́ síta táwọn èèyàn bá mọ̀ pẹ́lẹ́sẹ̀ ni mí ìní jẹ́ ní dẹ́pẹ́rẹ́ yàn yín àmọ́ mò ń túbá lọ́dọ̀ ọwọ́ Ọlọ́run látòní dákun Ọlọ́run ṣàforíjì fún mi. kò pẹ́ sásìkò náà ti ń sọ̀rọ̀ ni Ànábì Mùsá ń sọkún fọlọ́run lérí òkè ọba rí i pé òjò wá sí gbùrùrù kèétí sọ̀kalẹ̀ lójó òjò bá bẹ̀rẹ̀ sí rọ̀ Ànábì Mùsá wá ń bi Ọlọ́run pé báwo lọ́jọ́ ní bẹ́ẹ̀ ni ọ̀ ń bẹ Ọlọ́run lóòótọ́ amẹ́ni tá a sọ fún ọ pé ó ṣe àwọ Ọlọ́run ní 40 ọdún tí ń ṣe Ọlọ́run ní àmọ́ lè nígbà tẹ́ ń sọ tó wọn Ọlọ́run Mùsá ń bá wọn sọ̀rọ̀ ń ti ń túbá níbi tó jókòó ní èmi Ọlọ́run sì ti gbà túbá rẹ̀ lẹ́yìn gbà mo gbà túbá rẹ̀ ni mo á fi fòjò ni mo á fi kẹ́yìn pẹ̀lú òjò ni Ànábì Mùsá wà ń sọ fún Ọlọ́run pé tó bá jẹ́ bẹ́ẹ̀ wọ Ọlọ́run fi ń tọ̀hún hẹ̀ mí Ọlọ́run ní àbà wọ Mùsá èmi tí mo sọ fún ọ pé fòfò ọ̀dà èmi ní tó wà fún tọ̀hún hẹ̀ ọ́ a gbọ́dọ̀ sọ iná ẹ̀ lọ́fà gbogbo ẹnikẹ́ni tí máa ń sòfófó wọ́n bá gbá àwẹ̀ jù báyìí lọ Ọlọ́run nígbà ẹjọ́ nǹkan kò jókòó rẹ̀ jẹ́ pẹ̀lú ẹ̀ṣẹ̀. so ẹ̀jẹ̀ ká sún ẹ̀fẹ̀ màá lò. ẹ̀rọ ìkúlẹ̀ kọ́mọlẹ́sí ń pè wá. wáyé náà. ó àti afálẹ̀ kẹfì. wọ́n gbọ́. wọ́n ti ṣàdúrà fún ọ lọ́pọ̀lọpọ̀. àwọn ìpa àdúrà gbọ́ àwọn àgbà. àmín. a rí pé àfáàwọ̀ láti Nàìjíríà láti lu àbínibí wa. àwa nílẹ̀ tó gbó báyìí. bẹ́ẹ̀ni. kó f bá fojú wo tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà láàrin àwọn àfa àgbà àtàwọn àfa ọmọdé. à ń fojú rí kò má ṣe é wò lójú wa. àwọn ọmọ bí a fẹ́ fọkẹ̀ sí ẹ̀sìn Islam ẹ̀sìn Islam ti ń wó lọ. àfa ẹ bá fojú wo kí nìyẹn kò má yé wa. ó dáa alàgbà wáídì tó n tún ṣàlàyé fàfà dáadáa ẹ ṣeun ohun tí wọ́n sọ náà ni pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ nísìnyí pé tí ẹ̀ṣẹ̀ bá pọ̀ kì í jẹ́ kí àdúrà ó gbà ohun táwọn wá sọ ni pé Tógò la wà yìí ó ti ẹ̀sùn lọ́dọ̀ tí wọ́n Tógò àmọ́ ní Nàìjíríà pé àwọn tí wọ́n jà ládùúrà fún wa tí wọ́n jòlú ẹni tí ó tọ́ wa sọ́nà gẹ́gẹ́ bí àwọn àfáà àwọn ìmáàmù tí wọ́n tọ́ wa sọ́nà wọ́n ní ohun tí wọ́n ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ò dáa débi pé àwọn àfáà náà ni wọ́n tún jẹ́ olùdènà àdúrà Nàìjíríà bí wọ́n ṣe ń bára wọn jà bó ṣe ń gbéra wọn lọ ilé ẹjọ́ bí wọ́n ṣe ń dọ̀tí Islam tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti gbọ́ pé wọ́n mú àfáà kan pẹ̀lú orí èèyàn lẹ́ni ẹ gbọ́ pé wọ́n mú mi pẹ̀lú jalè wọ́n mú mi pẹ̀lú oríṣiríṣi àfáà wa di yẹ̀yẹ́ Nàìjíríà kódà ìjà láàrin aláàfáà síra wọn yẹn ló wá burú jù tí wọ́n ń fira wọn ṣe yẹ̀yẹ́ tí wọ́n ń gbéra wọn sókè wọ́n wá tún wá ṣe ní kọ̀rọ̀ lórí afẹ́fẹ́ báyìí ni ẹnìkọ̀ọ̀kan ní rédíò tiẹ̀ ẹnìkọ̀ọ̀kan ní rédíò tiwọn gẹ́gẹ́ bí àkídà tẹnikálukú gbé dání wọ́n ń ṣépè wọ́n ṣe síra wọn lóṣìṣì pé báwo la ṣe lè ṣerú eléyìí sí pé ó ń bá àwọn lọ́kàn jẹ́ ó ń ti àwọn lójú ní Islam pé kẹ́kẹ́ tó bá àwọn nádùúrà àbí kí la ṣe báyìí. tó atamuruna nasa bilbiri وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تأكلون alukurani náà nu gbogbo àwọn ta ni wọ́n mọ sọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ń sọ fún wa pé ẹ ṣe dáadáa ẹ bẹ̀rù Ọlọ́run ẹ wá kọ́ fẹ̀mí ara yín wa antum tatluna al-kitaba ẹ sì rí kánà tíra àwọ̀ Ọlọ́run ike báyìí láà ṣe báyìí láà ṣe dáadáa láà ṣe báyìí láà ṣe Ọlọ́run ní afala ta'qiluna tó gbogbo tẹ́ ń ṣe ni àbí orí yín ò pé ni Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ṣẹ́wárí gbogbo ìjà alálàáfà ọjọ́jà kínní o ọjọ́jà kínní o ẹ̀hún tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà kò sẹ́nì kankan tí ò rí nínú wa àmọ́ ṣe eré ni gbogbo àwọn àáfàá tó bá jẹ́ àáfàá súnà lódodo kò síbi wọ́n lè tọ́ka sí kò sí àáfàá náà láyé kò sí rúmọ̀ tó lè mọ̀ láyé tó lè sọ pé anabi Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ àríkọ́ṣe fún wa ńgbà tá anabi ń bẹ láyé anabi mọ́ bú yẹn ńgbà tá anabi ń bẹ láyé anabi mọ́ fi yẹn sí ẹ̀yẹ ńgbà tí yẹn gbogbo àwọn àṣìṣe pé èmi mo jù ọ́ èmi ni ń jù ọ́ èmi mo jù ọ́ gbogbo ẹ̀ pátápátá torí ayé lásán ni wọ́n ń ṣe kì í ṣe torí tọ́lọ́hún gbogbo àwọn tá a bá wò ká hùwà àwọn tá a bá wò ká tẹ̀lé àwọn tá a bá wò ká hùwà àwọn tá a bá wò ká tẹ̀lé gbogbo wọn dó níbàjẹ́ wọn dẹ́ níbí àwọn tá a bá wò ká hùwà gbogbo wọn dó níbàjẹ́ wọn dẹ́ níbí. so àwọn àfa nkẹ́ni ẹ̀ burú púpọ̀
tábà ní ká wọ ẹni ìyẹn ọmọ sunkún ni àmọ́ ẹja fi ilẹ̀ fọlọ́run àwọn àìrí samani nkẹyìn ayé bọ́lọ́run ti ṣàlàyé pé ní ọmọ ṣẹlẹ̀ náà là ń rí ni ọlọ́run mọ̀jẹ̀ àṣàgbákò ń bẹ̀ ni ọlọ́run Al-Qur'anil Karim. tó kó tó di pé a máa wá lọ ní ojú òpó lójúlẹ̀ṣẹ̀ wa Radio Sport FM 101.9 ní màá fi àsìkò yìí sọ fún yín pé pẹ̀lú ògo Ọlọ́run ọlá àtúnẹ́nìkan tí wọ́n ń pè wá ọ̀dà àjẹká gbà wọ́n Sport FM alo. salaamaleykum. wa aleykum salaam ọ̀rẹ́ àkúrẹ́ kọ́lẹ́ sí ń pè wá. láti Lomé náà ni. láti Lomé. Mr. Fabumi. Mr. Fabumi alágbà wá sí Fabumi tó à ń gbọ́ yín. ẹ kú ètò ẹ kú àdúpẹ́ ṣẹládá Ọlọ́run ló ní. àgbàgbélérò. àmín. gbogbo wa kí gbogbo wa pé àdúpẹ́ fún Ọlọ́run tó jẹ́ kí mẹ́wàá gbẹ̀yìn la bẹ̀rẹ̀ lẹ́ni tó ṣojú ẹ̀mí wa. Ọlọ́run jẹ́ kí a parí ẹ̀ láyọ̀. Ọlọ́run sì ní dùn wá ládàá rẹ̀. wá kí àwọn afáwa tó ń fún wa lóúnjẹ ẹ̀mí Ọlọ́run ọba lọ́rẹ̀ mi wọn o. Ọlọ́run dá wọn lágbá o. ní dàgbà yẹ̀yẹ́ o. tó ẹ má ti lọ bàbá ẹ bá ṣàdúrà fún wọ́n ti lọ. ẹ̀wọ̀n ìlọ ẹ ṣàdúrà fún. mo wà lójú òpó mi. ọ̀tọ̀ọ̀tọ̀ adúpẹ́ fọlọ́run. alhamdulilayi. gbogbo ìgbà tí a bá wo ẹ mọ̀ pé àdúrà tẹ̀mí ọkàn ṣe fún yín náà ni pé Al-Jannati Firdaus Ọlọ́run dákun kó fi ṣe àánú fún wa ọlá Al-Qur'anil Karim gbogbo ìgbà tí àwa náà bá ṣì ń soríire dákun Ọlọ́run má ti mú wa kún bẹ́ẹ̀ o ọlá Al-Qur'an gbogbo àwọn ọmọ tẹ́yìn náà bí Ọlọ́run jí wọn lábàríkà gbogbo àdúrà tẹ́ ṣe fún wa náà Ọlọ́run dákun ọlá Al-Qur'an lọ́dọ̀ Ọlọ́run àtàwọn àtẹ̀yìn gbogbo tí jẹ́ ìnira ayé Ọlọ́run má jẹ́ á mọ̀ ọlá Al-Qur'anil Karim sabitina ala al-imani wa ta'afana ala al-islam. Ọlọ́run ló ṣeun tó àdúpẹ́ lọ́wọ́ bàbá Fábùmí tí wọ́n pè wá àwọn náà wọ́n jẹ àǹfààní àwọn bàbá ní òwúrọ̀ yìí pẹ̀lú ògo Ọlọ́run mo sọ fún yín pé tó bá di ní ọ̀la iná lábẹ̀rẹ̀ ìdíje Quran ẹ mọ̀ pé mẹ́wàá kẹ́yìn Al-Quran náà ni a máa ń ké inú mẹ́wàá kẹ́yìn a máa ń ṣe ìdíje Quran gbogbo àwọn ọmọ wa tí wọ́n lọ lé kéwú àsìkò rèé àǹfààní ló dé fún wa báyìí láti jẹ́ kí a wo gbogbo àwọn ìjáde wọ́n jẹ ẹ̀bùn lóríṣiríṣi láti ọ̀la lọ lẹ́tọ̀ yóò bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe àwọn ètò lójúlẹ̀ṣẹ̀ wa mẹ́wàá kẹ́yìn tá a wà yìí a fẹ́ máa fún àwọn ọmọ wa ní Kùránì ni a dẹ̀ dúpẹ́ fún àwọn tí wọ́n fi Kùránì ránṣẹ́ sí wa wípé káwọn ọmọ wọn bá ti ń pè báyìí wọ́n ti ń gbìyànjú kí wọ́n máa jẹ ẹ̀bùn Kùránì yìí ni wọ́n ń gbìyànjú kí wọ́n máa jẹ ẹ̀bùn Kùránì yìí ni òun náà ni ohun tí a gbé kalẹ̀ láti ọ̀la lọ eléyìí ó ti máa wáyé kí Ọlọ́run bá ládùn kí ó ṣe nírọ̀rùn fún wa bàbá ẹ bù wá ládùúrà. lórí alájà wa Zikirat Ọlọ́run bá wa ṣe dáadáa fún tó Ọlọ́run bá wa ṣàforíjì fún màmá Ọlọ́run bá wa kẹ́ wọn Ọlọ́run bá wa gbàgbọ́ wọn o Al-Qur'anil Karim alájà wa Zikirat Balógun Sulaiman arówó ṣe àdínì ní ìlú Lomimbi Ọlọ́run ti pè wọ́n sọ́dọ̀ báyìí gbogbo ohun tí wọ́n ṣe ní ti dáadáa Ọlọ́run bá fi ṣe wọ́n lẹ́sìn ẹ̀dá ò ní wà kórí rẹ̀ ọ máa ń mì díẹ̀ gbogbo ọ̀nà tí wọ́n gbà ṣe Ọlọ́run bá yá fi wọn Ọlọ́run wọlé àánú oṣù tá a wà yìí gbogbo ohun tí alájà náà wá fi kalẹ̀ pátá Ọlọ́run bá mójútó wọn mo rò pé ọkọ wọn ti lọ tipẹ́ àbí tó àwọn náà lọ́ọ́ bá wọn nínú Ọlọ́run dákun àwọn àtọkọ náà Ọlọ́run ṣe wọ́n lérò àlìjánnà àti gbogbo ohun tí jẹ́ òkú Islam màmá wa alhaja wa Zikirat Balógun Ọlọ́run bá wa kẹ́ wọn bá wa ṣàforíjì fún wọn Ọlọ́run bá wa kẹ́ wọn àti gbogbo ohun tí jẹ́ òkú Islam Ọlọ́run bá wa kẹ́ wọn papọ̀ Al-Qur'anil Karim mo wá fi àsìkò yìí náà rántí alhaja wa Amdallah ní ìlú Burkina Faso àdínì làwọn náà gbé lọ́wọ́ táwọn náà sì ń gbìyànjú sójú ọ̀nà Islam Ọlọ́run máa bá rìn wọ́n lọ́wọ́ àti alhaja wa Nusirat ọmọ bàbá wa Arósáyé nílùú Wagadugu ní Burkina Faso lọ́hùn gbogbo àwọn tá a dákọ̀ yìí náà àwọn náà ń gbìyànjú sí Islam púpọ̀ Ọlọ́run dákun mọ́ rẹ̀ wọ́n lẹ̀ láíláí àti gbogbo àwọn èèyàn wa tí ń gbé ṣe bẹ́ẹ̀ nílùú Lomimbi náà Ọlọ́run dákun mọ́ rẹ̀ ń kálukú wa lọ́wọ́ o. pàápàá jùlọ gbogbo àwọn olùgbọ̀wọ́ tí wọ́n jẹ́ kí ètò yìí máa ṣe àwọn ìyá wa kan wà gbogbo Ramadan tó bá ti bẹ̀rẹ̀ báyìí owó jẹ tá à ń jẹun àwọn ìyàwó àti Yorùbá àti Kòtòkòlí àti Tabasẹ́gun bí wọ́n ṣe ń gbé wá tí Ramadan fi parí nù àwọn ìyàwó kan wà ìṣinu bẹ́ẹ̀ náà fáwọn tí ò rí jẹ tí ò rí mu tí wọ́n sì ń wá bí tí wọ́n ń jẹun tí wọ́n sì ń dùn tí wọ́n ń ṣinu ká tó wá sọ àwọn tí wọ́n ń náwó lọ́sùn lọ́sùn pé ètò yìí sẹ̀ kó ṣáà máa tẹ̀síwájú máa ṣàdúrà fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ Ọlọ́run dákun mọ́ rẹ̀ yín lẹ̀ láíláí o Al-Qur'anil Karim àtàwọn ìyá wa láwọn alájà wa ní gbogbo orí ìrìn ẹ̀rí tó lè jẹ́ tí wọ́n ń gbìyànjú sósì Islam Ọlọ́run bá ràn yín lọ́wọ́ àwọn bàbá wa náà àti gbogbo àwọn tí ń sì ń jẹ́ kí ètò yìí ká lè máa gbọ́ ní gbogbo ọdọọdún
dákun ọlọ́run ẹ̀yin pápá lára ọlọ́run dákun mọ́rẹ̀ yín lẹ́ o ọlá al-Qur'an al-Karim ẹ rí i pé nǹkan bí ọdún tó lọ ọmọ dáwákà kan bí mo ní gbogbo àwọn tó ń rẹ bí lọ́wọ́ nílé dúníyàn àwọn tó ń ran ọ̀rẹ́ lọ́wọ́ nílé ayé ń bí àwọn tí òjò ti wà nínú àdínì àfọlá ọ̀rẹ́ rẹ bẹ̀yẹn Ànábì Muhammad dákun máa dojú tì wọ́n Rabbi Ọlọ́run dákun máa dojú tì wọ́n Rabbi Ọlọ́run àmín dákun máa dojú tì wọ́n Rabbi Ọlọ́run àfọlá ọ̀rẹ́ rẹ bẹ̀yẹn Ànábì Muhammad dákun máa dojú tì wọ́n Rabbi Ọlọ́run àmín. tó akíyọ̀ bá wa Sheik Nasirouminallah